láti lè ṣe Kara FM 93.5. Ètò Nurul Islam èyí tí àwọn ọmọ ìyá Elizabeth ilé ìgbòǹgbò ní àbọ̀rẹ́rìn ìlú àsọ̀ǹkù ní ètò tí ọ̀pọ̀ sùpọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá fún Ànábì wa Muhammad. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí a pè àmọ́ ní ìrántí màmá wa màmá àlùbáríkà. Ọlọ́run bá ní kẹ́ màmá náà o, Ọlọ́run bá ní foríjì wọn, Ọlọ́run bá ní mójú kúrò níbi láì fi màmá náà. Àlùjánnà onídàra ìníkọ̀ọ́bá wọn ní fi wọ́n sí inú sàárì wọn ṣẹláyè kẹ́ ààyè gbádùn fún wọn, má ṣe ní ààyè fìtínà, má ṣe ní ààyè ìyà fún màmá náà àti gbogbo àwọn òkú àtẹ́jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti ní obìnrin. àní ètò yìí a gbé kalẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà. lálẹ́ òní lágbára náà bàbá wa bàbá àdùnnú bàbá àlùbáríkà wọn náà ni wọ́n ṣíwájú tí a tẹ̀lé wọn. bàbá tí mò ń pè wọn àwọn ni bàbá tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ Mahadum Najah ìyẹn ní Muslim ní Ìbítóyè nìbàdàn wà níbí. àkí bàbá ẹ káàbọ̀ sórí ètò ní alẹ́ tòní. Jazakumullahu khairan. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ohun bàbá ò ní àti gbọ́n iná àwọn tí ń lò yìí pé àwọn ìbéèrè tó bá fẹ́ yíwọ́ bàbá ń bẹ níkàlẹ̀ lálẹ́ tòní láti máa bá ní bomila. bákan náà ustaz wa Fadilatu Sheikh Hiskil Hamza àwọn náà gbẹ̀yìn lálẹ́ tòní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àwọn ustaz wa náà ni ẹ ti gbọ́n tí wọ́n ń sálámù sí wa ní ilé. ìdánilẹ́kọ̀ọ́ ti tòní òun náà tí ń ṣe pẹ̀lú iṣẹ́ hajj ní ṣíṣe. yẹn ni pé ẹni tó fẹ́ ṣe hajj tó bá ti lè gbà níyàn, yẹn ni pé tó gbé òrò mi tó pa kájà sọ bí ẹsẹ̀ ní kálílájì kò ṣeun tó sàkàn mọ́sálẹ̀ tó sàkàn mọ́kè. àwọn nǹkan kan bẹ léyìí tó ṣe pé ó ti di èèwọ̀ fún, kò gbọ́dọ̀ lò, kò gbọ́dọ̀ súnmọ́. kí làwọn nǹkan ọ̀hún ó yẹ kálílájì ó yẹ kí wọ́n mọ̀ ọ́n. bóyá ọ̀pọ̀lọpọ̀ wa ti ń ṣe hajj láti bí ogún ọdún, àwọn nǹkan wọ̀nyí à sí àkíyèsí rẹ̀ léyìí tó ṣe pé èyí tó lè jẹ́ kí hajj ó bàjẹ́ ọ̀nbẹ̀ńbẹ̀, èyí tó ṣe pé ara nìtàn rẹ̀ ọ̀nbẹ̀ńbẹ̀. èmi kọ́ mọ̀ ìdánilẹ́kọ̀ọ́ Ustaz wa Hiskil àwọn ọmọ bá ní pàbí tí wọ́n máa yọ àbìdùnnú rẹ̀ jáde lórí àkọlé tá a pè ní Mahdhuratul Ihram, àwọn nǹkan tí alálàájì tó gbọdọ̀ sá fún. bismillah. Alhamdulillahi wa kafa wassalatu wassalamu ala nabiyyil mustafa sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa kullu man kana ma'ahu ila yawmil qiyamah. adọ́pẹ́ fún Ọlọ́run ọba alágbára, ọba elétò. à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá àti àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí ó gbàgbọ́ títí dijọ́ gbèǹde al-qiyamah. ẹ̀yin olùtẹ́tígbọ́ wa ní ilé ní
ìdánilẹ́kọ̀ọ́ èyí tí àwọn bàbá wa tí wọ́n ṣe fún wa ní ìjẹjọ́ lórí báwo gan ló ṣe tọ́ àbí báwo gan ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe àlàyé rẹ̀ pé kí a ṣe hajj. Lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àwọn nǹkan tí alálàájì ò gbọdọ̀ ṣe nígbà tí ó bá ti gbé àníyàn tó ti gbé húrùmí bí àwọn stars mi ṣe sọ. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ọba àlékiọlá tó ṣe léèwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan lọ́kùnrin àbí lóbìnrin nígbà tí ó bá ti gbé húrùmí tó ti kájà sọ pàápàá jùlọ ọkùnrin tí ò gbọdọ̀ dánwò tí ò sì gbọdọ̀ ṣe tí ò sì gbọdọ̀ súnmọ́. kọ́ àjẹ́ pé àníyàn rẹ̀ olùbọ́fẹ́ lọ sin lọ́hùn yóò tún wá di ẹni tí ọ̀sẹ̀ náà ń bọ̀ láti bẹ̀. yóò di ẹni tí ó fi owó ribiribi ó fi ṣòfò. yóò di ẹni tí ó fi àsìkò rẹ̀ tó fi ráre. yóò di ẹni tí Ọlọ́run ọba àlékiọlá tí ò ní dáhùn pípé rẹ̀. kọ́ bá wá di pé ìfowóṣòfò ìfàsìkòráre ìdá ilé ìdá ọ̀nà lẹ̀ ìdá dúkìá lẹ̀ ìgbọ́délẹ́nu iṣẹ́ yóò tún wá jẹ́ pé níwájú Ọlọ́run asán ni yóò tún wá já mọ́. Nítorí kọ́mọ̀ rí bẹ́ẹ̀ ó ní àwọn olùpèpè òun ni wọn ò fi sinmi ó ní àwọn olùpenilákìyèsí òun ni wọn ò fi dákẹ́ ó ní àwọn olùfọ́n rere ọ̀rọ̀ Ọlọ́run sétìgbọ́ àwọn èèyàn olùsàlàyé kínníkínní ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni wọn ò fi nísinmi nítorí kí ẹ̀sìn wa kò lè jẹ́ àtẹ̀wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. kọ́mọ́dé wípé bọ́yọ̀bọ́yọ̀ òun láàbàdíwájú Rabbil Izzati wal Jalal kí a lè jẹ́ ẹni tí Ọlọ́run bá lékiọlá tí ó máa ṣe ní máa wulẹ̀ máa rọra. Iṣẹ́ hajj bí wọ́n ṣe yànnà náà fún wa orígun pàtàkì nínú àwọn orígun Islam ni. àwọn tí máa bà jẹ́ òun ni a fẹ́ mẹ́nubà àwọn àfáà onímọ̀ wọ́n pín tí máa bà jẹ́ yìí wọ́n pín sí méjì níbàámu sí ẹ̀rí èyí tí wọ́n rí nínú Al-Qur'an àti nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. alákọ̀ọ́kọ́ nínú ìpín méjì tó pín sí òun ni máa yufsidu al-hajj ntọ́ jẹ́ pé tí alálàájì tọ́ba ilé rọ́ọ̀lù tọ́ba ilé ṣe hajj rẹ̀ ti bàjẹ́ pátápátá nù. kìí ṣe pé mo ní nǹkan kan tí màá fi tán náà tí hajj wọn fi dá a padà ó ti bàjẹ́ yányán nù. ẹlẹ́ẹ̀kejì òun làwọn tó ṣe yí pé tọ́ba ṣe hajj ò bàjẹ́ ṣùgbọ́n yóò ṣe ìtanràn. ìpín méjì tí àwọn onímọ̀ tí wọ́n pín sínú. kí wàá ní nǹkan náà tó jẹ́ pé tí alálàájì bá ilé ṣe tó bá ilé rọ́ọ̀lù lásìkò tó ti gbé ihram tó ti pakájà aṣọ tó ti mú àníyàn pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj tó ti mú wá àbí umura tó bá ilé dánwò umura bàjẹ́ hajj náà bàjẹ́. nǹkan náà wà huwa al-jima ó ní ìbálòpọ̀ láàrin òun àti obìnrin síwájú kó tó di pé yọ lẹ́tọ̀ọ́ láti bọ́ra álẹ̀ tọ́ba ilé dánwò hajj rẹ̀ àbí umura rẹ̀ ó ti bàjẹ́ nù lórí ètò rẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfáà onímọ̀. ẹ̀rí ìbálòpọ̀ láàrin ọkùnrin sóbìnrin fún ẹni tí ó bá ti gbé àníyàn wípé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj àbí umra wọn ni nínú gbogbo tí máa ba iṣẹ́ jẹ́ mẹ́ta lọ́wọ́ òun ni ó nípa jù ní ẹ̀ṣẹ̀ òun ló sì tóbi jù tí ìlapa rẹ̀ tó máa ń wà níbi iṣẹ́ hajj téèyàn bá ṣe òun ni ìbálòpọ̀ láàrin ọkùnrin sóbìnrin. eléyìí tó bá jẹ́ pé ìyàwó tiẹ̀ gangan tó fẹ́ ní sulọ́kà tí wọ́n jọ lọ èèwọ̀ ni lásìkò tó bá ti dàníyàn wípé òun fẹ́ ṣiṣẹ́ hajj láti rọ́ọ̀lù obìnrin rẹ̀
tí ẹ ti jọ ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ ti jọ ń jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ ti jọ ń ṣe tọkọláya tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú kó wọ́n so wọ́n pọ̀ ní ìsopọ̀ tí Islam tó fọwọ́ sí. ká tó wá sọ àwọn rábàrábà míì tí máa sábà ṣẹlẹ̀ bíi aláràfáà mi àti àwọn nǹkan bẹ́ẹ̀ tí máa sábà ṣẹlẹ̀. ìtọ́kasí lórí eléyìí òun ni ọ̀rọ̀ Ọlọ́run tó wà ní Suratul Baqara àyà 197 tọ́lọ̀ ń sọ pé faman farada fihinna al-hajj ẹni tí ájì bá ti di ọ̀ranyàn lé lórí fala rafatha tí ò ṣèṣekúṣe wala fusuq tí ó wù apòkì wala jidalu fil hajj tí ó sì máa jiyàn ní hajj. àwọn àfa onímọ̀ nínú wọn òní Ibn Qudama olówà òní amma fasadul hajj bil ijma' fil farj falaysa fihi ikhtilaf. ẹ̀rí ìbàjẹ́ etí ọmọnìyàn tí ẹ máa ń ṣe lásìkò hajj níbi kí wọ́n lọ rọ́ lu obìnrin yálà obìnrin wọn tó jẹ́ ìyàwó wọn ni àbí èyí tí èso obìnrin wọn tí nǹkan ọmọkùnrin tó fi wá dé ara nǹkan ọmọbìnrin eléyìí ó ti bà hajj yẹn ó ti bà á jẹ́ nìyẹn. bíbàjẹ́ rẹ̀ kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfa oníyan. àfa wa Ibn Munzir àwọn náà sọ pé ajma'u ahlul ilm gbogbo àwọn onímọ̀ òun ni wọ́n panu pọ̀ ala anna al-hajja wípé iṣẹ́ hajj o la yufsidu bi itiyani shay fi al-ihram illa al-ijma' kò sí nǹkan tí èèyàn ṣe lásìkò tó lè bá jíjẹ máa yẹn lọ́wọ́ ní yárayára ní wàràǹsẹ̀sà tó tó kí ìbálòpọ̀ wáyé láàrin ọkùnrin sóbìnrin. ó túmọ̀ sí wípé nínú tó burú tó le tó yára ba iṣẹ́ jẹ́mọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́wọ́ òun náà ni ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin. kéèyàn má gbìyànjú láti súnmọ́ lókùrúgbà téèyàn bá ti dàníyàn pé mo fẹ́ ṣe umura àbí mo fẹ́ ṣe hajj kọ́mọ̀ àdí pé iṣẹ́ yìí yóò di tí yóò di àwùjọbáńtẹ́ tọ́lọ̀ wọn bá lékè ọlá tí ò ní kàkún. níbí ó yẹ kí a tọ́ka sí i ọlọ́run kó là wá pẹ̀lú àwọn èèyàn oníbìlísì àwọn èèyàn tó jẹ́ pé tipátipá òun ni wọ́n fi lo ìṣẹ̀mí ayé. àwọn tó yẹ ká kíyèsí àwọn àfáà onímọ̀ sọ pé tí wọ́n bá túláàsì obìnrin tó ń gbé ṣẹ̀ríà Islam ẹ̀sìn ọlọ́run tó pé tán yányán ni gbogbo tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó lè máa ronú rẹ̀ pé bílẹ̀ ìbá ṣẹlẹ̀ ṣẹ̀ríà Islam ti ní tó ti pèsè ilẹ̀ fún tí wọ́n yẹ pé wọ́n fọ́ọ̀sì obìnrin tí wọ́n jẹ́ ń pa tí wọ́n túláàsì ẹ̀kì mọ́lẹ̀ láti bá lò lásìkò tí obìnrin gangan tóun náà ti dàníyàn kó bẹ iṣẹ́ hajj òun làwọn èèyàn bìlísì àwọn èèyàn láabi òun ẹ wá túláàsì ẹ ní ẹ fòró rẹ tí ẹ ṣàfihàn wípé àwọn gbọ́ bùkátà lára rẹ̀ lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ ní àsìkò tóun náà ti dàníyàn kó bẹ iṣẹ́ hajj. àwọn àfọwọ́ onímọ̀ sọ wípé fa inna hajjaha sahih hajj irú obìnrin bẹ́ẹ̀ tí wọ́n túláàsì tí èsì pé bí wọ́n ṣe nà sí bẹ́ẹ̀ ló náà gbà bí wọ́n ṣe jù sí bẹ́ẹ̀ ló náà hàn pẹ̀lú túláàsì pẹ̀lú wàhálà àti ìjẹnipa òun ni wọ́n fi ṣe irú hajj obìnrin bẹ́ẹ̀ ọlọ́láàfíà kò sì ní ìtara kankan èyí tí ó ṣe rárá bó ti wulẹ̀ kọ́ ma ń bọ̀ jẹ́ pé wọ́n túláàsì ẹ̀ wọ́n fòrò rẹ̀ ni ẹni tó túláàsì ẹ̀ tó fòrò rẹ̀ yẹn òun ni hajj rẹ̀ òun ló ti dojúrú. hajj tá a sọ pé wàá bàjẹ́ yìí bó ṣe bàjẹ́ náà kìí ṣe wípé yóò wá kú o bóyá àràfà lọ́wà tírú ẹ̀ ti ṣẹlẹ̀ sí Mínà lọ́wà tírú ẹ̀ ti ṣẹlẹ̀ sí Muzdalifa lọ́wà tírú ẹ̀ ti ṣẹlẹ̀ sí kìí ṣe pé bó ṣe ṣẹlẹ̀ ń tájí ń bàjẹ́ o yóò sì yọra rẹ̀ kú mbẹ́ yóò àmọ́ bá nǹkan mi lọ rárá hajj ti bàjẹ́ èyí tó kù lẹ́yìn iṣẹ́ o wọ́n jọ máa ṣe lọ náà ni.
tí ó bá di ọdún méètò tó ń bọ̀ bọ́lá ń bá ní ọ́sẹ́kù lókè yèèpẹ̀ yóò wá tún ajé eléyìí yóò wá tún ṣe pẹ̀lú kó tọrọ òbítíbitì àforíjì lọ́dọ̀ ọba tí ń jẹ́ Allah. eléyìí nínú nǹkan èyí tí ó jẹ́ pé ìmọ̀ ń ba iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí í ṣe ájì ìmọ̀ ń bà á jẹ́ pátápátá ni. nínú nǹkan ẹlẹ́ẹ̀kejì tó yẹ ká pe àkíyèsí sí tí ọmọnìyàn tó bá lọ bá ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ tó lọ bá ní àṣepọ̀ síwájú kó tó di wípé ó túra álẹ̀ kúrò níbi aṣọ ihram wọ́n ti kúrò ní Muzdalifa wọ́n ti dé Mínà padà ṣùgbọ́n kò tí ì lọ ó ti lọ ju òkò ṣùgbọ́n kò tí ì lọ tawaf kọ́ lọ rọ kiri ká ilé olúwa ọba rọlù ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe pé ájì rẹ̀ ó ti bàjẹ́ ṣùgbọ́n ó hùwà tí ò dáa ọ̀sẹ̀ náà ọba àlékè ọlá irú ẹni bẹ́ẹ̀ ọ̀ranyàn ní lé lórí wípé kó gbìyànjú láti lọ ṣe ìtaràn nǹkan tó ṣe yẹn nítorí wípé kò tó àsìkò tó yẹ kó ṣe tó fi lọ ṣe eléyìí ó ní àwọn ìtọ́kasí lórí wípé ẹnikẹ́ni tó bá lọ bá ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ gan lò pọ̀ tí ò sì tí ì tó àsìkò irú ẹni bẹ́ẹ̀ níwájú ájì rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n ní abalẹ̀ eléyìí kì í ṣe pọ́ bàjẹ́ nígbà tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ó ti parí ẹ̀ nítòkù ni pé kó lọ tawaf kó bọ́ra álẹ̀ kó sì di ẹni tó jẹ́ wípé òun náà yóò mọ retí àsìkò tí ó kúrò ní Mínà òun lọ́kàn lọ rọ́ọ̀lù ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ó ti di ẹlẹ́ṣẹ̀ lábalẹ̀ eléyìí ó jẹ́ nǹkan àkọ́kọ́. abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn tó ṣe wípé tí alálàájì bá ṣe kò bá ájì rẹ̀ jẹ́ ṣùgbọ́n yóò ṣe ìtanràn lórí wípé ó lọ ṣe àwọn nǹkan yẹn. alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun ni pé ẹnikẹ́ni tó bá yẹ lè gbé aṣọ ihram tó ti dà níyàn kó n fẹ́ ṣe ájì gbogbo ń tó bá jẹ máa sọ tí wọ́n rán ó gbọ́dọ̀ jìnnà sí gbogbo ń tó bá jẹ máa sọ tí wọ́n rán ó gbọ́dọ̀ jìnnà sí léwíwọ̀ wọ́n ṣe léèwọ̀ lórí ọkùnrin láti wọ aṣọ èyí tí wọ́n rán eléyìí kò dúró lórí obìnrin ṣùgbọ́n ọkùnrin tó ní àǹfààní láti lo aṣọ ihram èyí tí wọ́n máa ń lò sísàlẹ̀ àbẹ́ èyí tí wọ́n fi máa ń pa kájà sókè gbogbo tí ń já sọ rírán ó gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó bá wà nítumọ̀ tí ń já sọ rírán ó gbọ́dọ̀ jìnnà sí irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wọ t-shirt ó gbọ́dọ̀ wọ bùbá ó gbọ́dọ̀ wọ jalabia ó gbọ́dọ̀ wọ ṣòkòtò kódà láwàní ó gbọ́dọ̀ lò kò sì gbọ́dọ̀ dé fìlà nítorí hadisi tí ìkan nínú àwọn aṣáájú wa Abdullahi ibn Umar tó gbà wá wípé arákùnrin kan ọlọ́ba nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní ànábì asálàm ṣàlàyé fún mi kí ni ẹni tí ó gbé ihram kí ni ń tọ́ lẹ́tọ̀ọ́ sí láti wọ̀ nínú aṣọ Rasulullah sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ àkà wọn tí ò lè wọ̀ ọ̀kà alẹ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ wọ aṣọ bùbá ní sáàtì ní láwàní ní ṣòkòtò ní fìlà ní ìbọ̀sẹ̀ ní tíṣe sọ́ọ̀tì ọ̀gbọ́dọ̀ wọ̀ wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí alálàájì ọgbọ́dọ̀ jìnnà sí. ẹlẹ́ẹ̀kejì òun ni pé alálàájì tí ó ti gbé ihram ọgbọ́dọ̀ jìnnà sí ìmáa fi nǹkan dé orí rẹ̀ kó wá mú aṣọ kó dàbò orí mọ́lẹ̀ bóyá òun ló rò pé ó ń pa òun tẹ̀gítìyàtọ̀ rọ́jò ráàsáhù kí ọkùnrin kó fi nǹkan lé orí ara rẹ̀ tó yẹ pé nǹkan yẹn bìmùlá sókè ni ó papọ̀ mọ́ orí ẹ̀tàn yányán téèyàn ò lè rí irun orí rẹ̀ níta mọ́. àwọn àfa sọ pé fala yulbisu ala ra'sihi qalansuwa fìlà kò gbọ́dọ̀ dé sórí ara rẹ̀ láwàní kò gbọ́dọ̀ wé sórí ara rẹ̀ nítorí hadith Abdullahi ibn Umar tá a kà síwájú yẹn pé kò gbọ́dọ̀ wọ t-shirt kò sì gbọ́dọ̀ gbìyànjú láti wí láwàní. àwọn nǹkan wọ̀nyí ẹni tí ó ń ṣiṣẹ́ hajj ó gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí lẹ́yìn ìgbà tó bá ti dàníyàn pé òun ti gbé rùmí òun ti gbé wọ̀
ó gbọ́dọ̀ jìnnà sí gédégédé. Ọkùnrin lélẹ́yìí bá wí kì í ṣe obìnrin. Gbogbo aṣọ tí obìnrin bá wọ̀ òun ló fi lè ṣe aṣọ ìráàmù ẹ̀. Kì í ṣe wípé òun náà pa kájà bíi tọkùnrin rárá àbí yóò sí orílẹ̀ rárá, ṣùgbọ́n ọkùnrin kò gbọ́dọ̀ fi kankan lé orí rẹ̀. Níbi àkíyèsí wa lélẹ́yìí torí pé ẹlòmíràn mọ ọ̀rọ̀ gbọ́ dáadáa, ìyẹn náà jẹ́ ká yànnà náà. Tó bá jẹ́ pé ní tí èèyàn fi lé orí kì í ṣe pé nǹkan yẹn ọ papọ̀ mọ́ orí, ọ lè mọ́ orí débi wípé kò ṣeé yà kúrò lára orí mọ́. Tó bá jẹ́ pé eléyìí ò lè yàn lò, eléyìí ò sọ iṣẹ́ ájì rẹ̀ kò sọ di ti ọlá yẹ. Bí lápèjúwe kéèyàn mú ọ̀gbìn ẹ̀là kọ́ gà á sórí, kò sí ní tó burú níbẹ̀. Àbí èèyàn wà nínú mọ́tò, èèyàn jókòó ń bẹ̀, ẹ rí i pé rúfin mọ́tò lókè yóò bóyàn lórí, kò sí ní tó burú bí eléyìí. Àbí èèyàn wà lábẹ́ igi, àwọn igi yẹn ọ̀sẹ̀ igi bo orí yẹn mọ́lẹ̀, kò sí ní tó burú níbi gbogbo àwọn ètí àwé. Ṣùgbọ́n kéèyàn wá mú fìlà kan kó dé sórí, àbí èèyàn mú aṣọ kan ọwọ́ àdàbò orí rẹ̀ mọ́lẹ̀, àwọn eléyìí òun lẹni tí ó gbé ọ̀rùn mi lọ́gbọ́dọ̀ jìnnà sí. Nínú àwọn nǹkan èyí tí àwọn onímọ̀ tí wọ́n tún fi rinlẹ̀ kí o ní ẹni tí ó gbé ọ̀rùn mi ọgbọ́dọ̀ jìnnà sí. Eléyìí ó kó ọkùnrin àti obìnrin ó kó sínú. Isti'mal at-tayyib ala thawb aw al-badan. Àwọn lọ́fíńdà olóòórùn lílò rẹ̀ fún ẹni tí ó bá ti gbé ihram lọ́kùnrin ni o àbí lóbìnrin a gbọ́dọ̀ jìnnà sí. Nítorí ọ̀rọ̀ tí Ànábì sálàmù sọ wípé tí Abdullahi ibn Umar gbà wá wípé ẹnikẹ́ni tó ti gbé aṣọ ihram kò gbọ́dọ̀ lò kankan nínú tó jẹ́ nǹkan olóòórùn tí í ṣe lọ́fíńdà àbí tùràrí kó wá fin sára àbí kó lò sára, ẹnìkan kan ò gbọ́dọ̀ dánwò rárá bó ti wulẹ̀ kó má. Nínú àwọn nǹkan míì èyí tí wọ́n gbọ́dọ̀ tí aláàjì gbọ́dọ̀ jìnnà sí òun ni kí ó fa orí rẹ̀ ní àsìkò tí kò tí ì lẹ́tọ̀ọ́ kó fa orí ẹ̀ àbí kó máa fi ọwọ́ já irun orí rẹ̀, kò gbọ́dọ̀ wáyé. Nítorí ọ̀rọ̀ Ànábì sálàm tọ́nà ọba àlekè ọlá gángan sọ yìí pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fa orí rẹ̀ títí tí ó fi dé ààyè ibi tó ti yẹ kó ṣe. Èyí tó tẹ̀lé tí alálàájì gbọ́dọ̀ jìnnà sí òun ni kí máa gé ìkaná, kí máa ré ìkaná èèyàn nígbà tí èèyàn ti gbé aṣọ ihram tó ti gbé wọ̀ kó wá dẹ̀ tí ń gé ìkaná. Ibn Munzir wọ́n sọ pé ọgbà wa naqala Ibn Munzir ijma'an ala man'i al-muhrim min akhdh al-adfar. So Ibn Munzir ọgbà wa pé ìpanupọ̀ gbogbo àwọn onímọ̀ ni pé wọ́n kọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ilé gbé aṣọ ihram wọ̀ kó wá máa mú nínú ìkaná rẹ̀ kó máa gé gbàrán lọ́ra yìí ré ìkaná, ọmọdé gbìyànjú àti jìnnà sí. Bí Ibn Munzir bó ṣe wí bẹ́ẹ̀ náà ni Ibn Qudama làwọn náà sọ. Ṣùgbọ́n àǹfààní kan rèé ká tẹ́tí ká gbọ́ dáadáa. Tó wá ṣe pé ibi téèyàn ti ń lọ ìkaná èèyàn ọkàn fẹ́ sí fúnra ara rẹ̀ àbí èèyàn fi ọwọ́ súnlẹ̀ ìkaná rọra yá, ká gbìyànjú láti yá kúrò níbẹ̀. Eléyìí ò yàtọ̀ sí pé mo mọ̀ gé ìkaná. A ní sọ pé wọ́n ti dáwọ́ mú ẹran kó bí ìkaná wa, èyí tó wá fẹ́ yà wá fi ilẹ̀ bẹ́ẹ̀ àwa jẹ́ ọmọ fẹ̀ sí débi kó tún lọ kó bá nǹkan mi rárá o. Eléyìí ò fẹ́ ya fún ẹ àwọ̀ náà bá ṣe ọ̀rọ̀ rí kúrò níbẹ̀. Ṣùgbọ́n àní mọ̀ sọ yí pé àfẹ́ ṣe kí ni o, àfẹ́ rí ìkaná. Yíyẹ ìkaná ń kó ń bẹ̀ èyí tó fẹ́ ya fúnra rẹ̀ yẹn táwa yẹ kó ń bẹ̀ la shay'an alayhi àní sí kankan ìlú bó ti wulẹ̀ kọ́ ma. Nínú àwọn nǹkan tí alálàájì tó gbọ́dọ̀ jìnnà sí, agbọ́dọ̀ jìnnà sí gbogbo tó lè ṣokùnfà ìtara wa ó fi máa le tí ó fi máa mú òfìsóbìnrin, agbọ́dọ̀ jìnnà sí. Níbi ká máa fara owó obìnrin, níbi ká máa fi tan rutan, níbi ká máa kíìsì ara ẹni, níbi ká máa gbára ẹni mú lẹ́ni tí ń ronú àdùn, gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ jìnnà sí. Àfọwọ́rọ́ àfi bí Ọlọ́run gbogbo àwọn tí ń palẹ̀ máa hajj ìtì iye hajj máa yàn lọ́wọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wọn o. Ọ̀la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba tó jẹ́ kí ustaz wa kí wọ́n rí ní dáadáa tí a sì gbọ́ wọn yé. Àlékún ìmọ̀ Ọlọ́run bá ní jogún ẹ̀ fún ustaz wa àti ẹnì kọ̀ọ̀kan wa náà. Mo rò pé àwọn ará ilé wọn ti ń fura mọ́ pé
a ní láǹfààní láti lo àpótí ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a lò náà ní 080-534-58172 080-534-58172. kó tó di pé àwọn ìpè yọmọ wọlé ní ọ̀kan òjọ̀kan. Bàbá wa Fadilatu Sheikh, ìgbà tí ustaz wa tí wọ́n ń sọ ọ̀rọ̀ lọ ní ẹ̀ka. Naam, kí ni ìbéèrè yín o? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam, mama wa. Yes ma'am, kí ni ìbéèrè yín ma? Hello, naam, àti báyìí wàá dá yín lò mà. Wọ́n ní alálàájì pé tí a bá bẹ ní àràfà sí wọ́n sì lo aṣọ ìráàmù náà. Aṣọ ìráàmù náà ní bọ́ tàbí parí iṣẹ́ hajj. Aṣọ funfun tí wọ́n lọ́mọdì àti tí wọ́n pa kájà rẹ̀ tí wọ́n wè mọ́rùn iná ni wọ́n fi ṣe hajj orígbà tí wọ́n bá parí iṣẹ́ hajj kí wọ́n tó bọ̀ sílẹ̀. Yẹn ni pé ńgbà wọ́n bá dé Mùnà tí wọ́n ṣe tàwáfìlì ìfàdọ̀ tí wọ́n parí tán pẹ̀ràn ìgbà yẹn wọ́n tó bọ̀ sílẹ̀. So a máa ń wọ aṣọ ìráàmù yẹn ṣe hajj ni bàbá parí rẹ̀ la máa ń bọ́ ọ́lẹ̀. Allahu alam. Naam, kí ni ìbéèrè yín o? Hello? Ó ti rẹ̀ bẹ́tẹ̀ o. Kó tó di pé ìpè mi. Hello? Naam, ẹ ti wọlé? Naam, ẹ gbọ́n sókè. Wa alaikum salam, wa alaikum salam. Kí ni ìbéèrè yín sà? Naam. Àwọn náà ni wọ́n ti ṣe lálàyé fún àwọn. Wọ́n ní sẹ́yìn lè bá ìyàwó yẹn ní nǹkan kan papọ̀ tí ẹ bá mú lóyún tí ẹ máa lọ sí ájì. Ìkọ́bọ̀dọ̀ wáyé tó bá ilé wáyé síwájú kó tó di wípé lẹ́tọ̀ọ́ sí hajj yẹn ti bàjẹ́ nìyẹn kọ́nà ọba àlejò ọlá kó jẹ́ kí a gúnlẹ̀ ayọ̀. Bó ṣe jẹ́ nù o. Naam, kí ni ìbéèrè yín? O tẹ̀lé bẹ́tẹ̀ o. Kó tó di wípé ìbéèrè mi yóò tún. Naam, kí ni ìbéèrè yín? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Naam. Yes. Naam. Wọ́n ti gbọ́ wọn dàn yín lọ. Ustaz wa Hiskin, wọ́n ní òbí yàn nínú Ramadan aramu ọ̀yà. Àlàáfíà sátì ìdè tí wọ́n fi jáde láyé. Àwọn àwẹ̀ tó bá wọn láyé ọ̀sẹ̀ wọ́n gbà padà bí. Nígbà tí wọ́n ti lọ, àwa tí a jẹ́ ọmọ fún wọn a ní àǹfààní àti bá wọn gba nǹkan kan padà rárá bó ti wulẹ̀ kí ọmọ Ọlọ́run tí ó fi àìsàn sí wọn ọmọ kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n wà so àlàǹfààní láti bá wọn gbà á. Wallahu ta'ala a'lam. Naam. Wa alaikum salam. Kí ni ìbéèrè yín sà? Naam, wọ́n náà sẹ́lẹ̀ sẹ́lẹ̀. Wọ́n ní tí ọ̀bá rántí kí wọ́n àsùnbà agbóhùn ní ọyàn láǹfààní láti kí. Ìgbà tí èèyàn bá rántí sí iná ni ọ̀sálùwàlà tí ó kì í fọ́lọ́wọ́ èèyàn ò ní fi dágbà. Kìí kí ọ̀pọ̀ símbà náà ní ọbẹ̀ oge sọmọ bínú pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ṣe kọ́tíkọ́tí díẹ̀ kọ́tọ́ ìjọ mẹ́jọ wọn ti bá ní tó ṣe lágbára lọ́hùn olóòótọ́ ìṣẹ́ lórí rẹ̀. Ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wá kẹ́tẹ́kẹ́tẹ́ nílé Ṣínìlò Òbídìkè olóńgbèsókè tí ó ń gbé sílẹ̀ olóòótọ́ tó ní Alhaji Tahir Abolade Al-Imam ọmọ ẹ̀yìnẹ̀sì Islam Abdulrahman Ọ̀nàlálẹ́kan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ náà ma'as salama.